ọ̀rọ̀ ikú obìnrin onítíátà yìí Tope Osoba àwọn àṣírí tó tú lẹ́yìn ikú ẹ̀ ló fa sábàbí ikú ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń sọ àhesọ ọ̀rọ̀ káàkiri ẹ mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ òní wọ́n máa wí ẹlẹ́yìn ọmọ sọ tiwọn bẹ́ẹ̀ èèyàn bá wà very careful àti rókòdoro ọ̀rọ̀ gbámú yóò nira lọ́pọ̀ ọgbà àwọn kan ní àìsàn jẹjẹrẹ ọyàn ló pa àwọn kan ní ọkọ rẹ̀ ló lù pa oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ńlọ ń ṣẹlẹ̀ káwọn ẹbí ẹ̀ tó jáde pé ẹ má mọ́ mu lómu o àìsàn jẹjẹrẹ ọyàn kọ́ ló pa ṣe mọ̀ wípé bá a níyàá là ń hun kò sẹ́ni tí ń hun síyà oníyàá bẹ́ẹ̀ bá ń pẹ́ lágbájá ò sábíamọ́ tàmẹ̀dùn yìí sábíamọ́ ẹ béèrè lórí ìta wọn fẹ́ sábíamọ́ lé lórí òye tó yé wa ni pé obìnrin ní sáré lórí ọmọ ńlá fi pè wọ́n lábíamọ́ ọkùnrin náà máa sáré lórí ọmọ ẹ mọ́ sì mí gbọ́ ṣùgbọ́n náà tí gbogbo wa ń gbà sáré lórí ọmọ yà lọ́tọ̀ọ̀tọ̀ ní wọ́n bá gbé kán fẹsẹ̀ lé tó nǹkan obìnrin ní gbọ́mọ lọ́wọ́ mú tí ó fẹsẹ̀ lé tọ̀ ọ́ láwọn àkókò kan bọ́ bá yẹ kóbìnrin ó gbàjẹ́ nítorí ọmọ wọn á máa gbà á pójú kan ìpa ojú kan rèé kíkú ọmọ gbà á pa má wọn lọ́wọ́ kárùn ọmọ gbà ṣe má wọn lọ́wọ́ wọn ràgàbo ọmọ wọn bádìí ẹ ṣe ràgàbo ẹyin rẹ̀ ṣùgbọ́n báládì ò sí ńlẹ̀ mo ibọ́ ọmọ wọn wọ́n ní jogún ẹbu ó wà very very unfortunate ìyá tó bí Tope ọ̀dàgbà tó yẹ jáde láyé bàbá tó bí ọ̀dàgbà tó yẹ jáde láyé èmi Tope ọ̀dàgbà tó yẹ jáde láyé gẹ́gẹ́ bí ohun tí tèmi Tope sọ ó lóun nìkan ṣoṣo ń gírò níyá àti bàbá bí bàbá ẹ̀ ò pé 40 tàbí kọ́mọ́lélógójì dáindáin tó fi jọ́lọ́ nípè ìyá náà ò pé 40 tàbí kọ́mọ́lélógójì dáindáin tó fi jọ́lọ́ nípè ó túmọ̀ sí pé kògbókògbó ayé wọn ni wọ́n jáde láyé ọmọ kékeré ní tèmi Tope wà tó fi pàdánù àwọn òbí ẹ̀ so bí ọ̀bá dẹ̀ só ní nǹkan ń bẹ̀ wọn ò fi gbá gbọ́ ọmọ rẹ lórí o kọ́lọ̀ wọn mọ̀ lé ẹlẹ́rù kúrò nídìí ẹrù rẹ̀ àdúrà tí takọtabú ọmọ gbànú torí pé ojú mẹ́rin ní bímọ ìgbà ojú ní wo ni Yorùbá wí kò gbọ́dọ̀ di tójú méjì so ọba gbogbo alójijì bó ṣe fò sánlẹ̀ tó kú ikú rẹ̀ la gbọ́ àgọ́ àìsàn wọ́n bá péréte àwọn èèyàn ńlọ lè mọ̀ pé ń ṣàìsàn ṣe wá rí wa bú ni agbájé lówó babẹ̀ lóògùn àǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ni òkú tí ìṣẹ́tẹ́ ní ọjọ́ tọ̀fọ̀ ẹ̀ ń bá mọ lákàn bí kò ní fi bẹ́ẹ̀ mú mi ẹ̀ ń bá súnmọ́ èèyàn ní mọ ń tí ń ṣẹlẹ̀ sẹ́nìkan àkàndọ̀rọ̀ àwọn kòǹkò ọ̀pọ̀ àṣírí ń bẹ tí wọ́n tù ú lálẹ́ yìí lórí ọ̀rọ̀ ikú arábìnrin ọ̀hún ọkọ àfẹ́sọ́nà rẹ̀ táwọn kan ń pè lọ́kọ rẹ̀ wọn ò tí ì fẹ́ra wọn èmi nígbàgbọ́ pé arákùnrin ọ̀hún lẹ́jọ́ jẹ́ yes ọlẹ́jọ́ jẹ́ bàbá wò dáadáa ẹlẹ́ẹ̀kejì ò ní wípé ẹni tí Tope Osoba ń gbé lọ́dọ̀ rẹ̀ kí títàn ó tó dé tí wọ́n ń pè ní hairdresser òun náà lẹ́jọ́ jẹ́ Yorùbá lásọ tọ́kàngún ségun wọ́n ń pè ń jẹ̀pẹ́ ọ̀rọ̀ tákù arápá bá sọ òde ọ̀run ló ti wá bàbá pé èèyàn tó rí Tope kàn yín arábìnrin hairdresser yìí lọ́wọ́ ó jẹ́ kan nínú àwọn tó rí Tope kàn yín ìdí ni pé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni ọ̀dọ̀ rẹ̀ ní Tope ń gbé
ìmí wa mọ bí ìṣòro rẹ̀ ṣe le tó ìdí pé kò rówó gbalé ó ń scott lọ́dọ̀ yí àdẹ́sà tí ń bá ṣerun bó bá sì sunkún síta àwọn èèyàn pariwo lóòótọ́ ńgbà tó láìsàn jẹjẹrẹ ọyàn ó ké gbàjarè ta àwọn èèyàn jáde láti dìde ìrànlọ́wọ́ àkọ́kọ́ ṣé ẹ gbàgbé pé òṣèré orí ìtàgé ni tán bá sọ pé èèyàn mojú òwò tí ń ṣe Tope Osoba mojú òwò eré orí ìtàgé pọ̀ ọ̀kan nínú àwọn obìnrin tó dá nílànà yẹn ni ojú rẹ̀ ọ̀sápamọ́ ìlú mọ̀ọ́ká ni àwọn èèyàn mọ̀ dáadáa but unfortunately kòkòrò ọ̀já gbádùn obì tó gbó ikú yọwọ́ ẹ̀ nínú àwo tán ganan Tèmítọ́pẹ́ òpó òun ọ̀jẹ́ mọ́ o ikú lọ yọwọ́ ẹ̀. So having said that àwọn circumstances kan wá surround ikú Tope Osoba tó gba ìwádìí ìjìnlẹ̀ ìfimúfínlẹ̀ dáadáa lára rẹ̀ ni pé àwọn èèyàn kan sọ wípé wọ́n gba 50 million naira lọ́wọ́ ẹ̀ tá ń gba 50 million wọ́n lọ́kọ àfẹ́sọ́nà rẹ̀ ni Tope fúnra lára ẹ̀ sọ̀rọ̀ pé ọkọ àfẹ́sọ́nà òun ó ní káwọn ó dàbí ọgbọ́n káwọn ó pretend bí ẹni páwọn ò jọ sí mọ́ ó wà very very unfortunate ṣé ẹ ṣe gbé nǹkan tó ń ṣe network báyìí o kò yé mi o ok pé káwọn ó dàbí ọgbọ́n káwọn ó ṣe bí ẹni pé àwọn ò jọ sí papọ̀ mọ́ so with that ó sọ Tope sólùkòlóńbó n ò ní fẹ́ gbẹnu wọn sọ̀rọ̀ màá fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu tiwọn gangan ń bẹ́nu oníkàn ńlá tí gbọ́ pọ́n ń bẹ́nu ọlọ́fà láti gbọ́ mọ́tá ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu Tope Osoba gangan fúnra lára ẹ̀ ok ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu ọkọ ẹ̀. Sorry about that. Lórí surgery ẹ jẹ́ kí n lọ síbẹ̀ ẹ má gbàgbé pé arábìnrin late Tope Osoba yìí náà wọ́n fìgbà kan ṣàwọn àìsàn kékeré kan sẹ́yìn tó dẹ̀ ní ṣe pẹ̀lú surgery àwọn èèyàn dá 30 million naira fún wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní wọ́n kówó yẹn fún tẹ̀fí kan church ṣé lóòótọ́ ni. àkọ́kọ́ sọ pé 30 million ta ló ní figure like evidence pé owó yẹn gbọ́gbọ́ pé 30 million one èyí account mi lọ́sẹ̀ yẹn sí account ẹ̀rọ but ta ló ní the only thing tí mo mọ̀ ni pé people give her money somebody like my Kadenuga gave her money and it was a check not into my account to her account. So but do you have access to that money? No. I never had access to her money. Access sí owó ẹ̀rí ọ̀dẹ̀ kó owó kankan fún yín láti kan church. No because àwọn ọ̀pọ̀ tí wọ́n ń sọ ni àwọn ọ̀pọ̀ àwọn ẹ̀rọ àwọn náà gbọ́ church eléyìí I met up like 2 years ago. This church is going to be 20 years this year. So báwo ni wọ́n á dé pé wẹ́ẹ̀ láti máa kan church. Ìpele wo ni church yìí wà nígbà tí arábìnrin Tope máa wọnú jọ? This church is complete now. Like complete. Olùṣọ́ ẹ jẹ́ kí n bèèrè ọ̀rọ̀ yìí níbo ni mọ́tò Tope wà Lexus 350? Òun ló drive kọ ìjáde ìgbà tó ń lọ. Fún ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Níbo ló sọ fún yín pé òun gbé mọ́tò yẹn lọ? Ìpẹ́rù ló ń lọ sẹ́ẹ̀. Ó dágbére fún yín? Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ fojú mọ́tò yẹn láti gbà yẹn mọ́. She left on Sunday ọtí ìgbà tó padà wá sọ́dọ̀ ọ̀dọ̀ lady tó ń bá ṣerun yẹn. Ìyẹn ẹ̀jẹ̀sà yẹn? Ìyẹn ẹ̀jẹ̀sà yẹn. Tálẹ̀ mọ̀mọ́ nípẹ̀rù? Lóhùn débẹ̀ rí. Ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù mother side ẹ̀ ni. Mo débẹ̀ rí. Mọ̀nà pẹ̀rù bẹ́ ṣe wà? Mo débẹ̀ rí.
because ìdí ni pé many times tí wọ́n sọ pé this is your mother side when are you going to go ó máa bẹ̀rẹ̀ wàhálà ó máa náà ilé ọ̀nà lúgà. bẹ́ẹ̀ ni ó máa náà ọlọ́pàá mọ́mí òun pé ibẹ̀ lọ sí mọ́mí òun sí pé wọ́n fìyà jẹun àtọmọ kékeré wọn ò rọrùn skul wọn ò ṣe kíní. nígbà tó wá dágbére ìpẹ́rù fún yín kí lẹ́yìn wá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́tù sọ. mo ti several times mo ti láti talk out of it pé kò sí kọ́tà máa ṣe pé if you want us to get married you cannot get married against your family's wish so you have to still go and see them then me I will go with you because ó ti pẹ́ tó ti wà pẹ̀lú tí bá tẹ̀lé lọ́sọ̀rì lọ fà ẹ̀pẹ́ pé kọ́kọ́ lọ èmi àti ẹ̀jẹ̀ máa lọ later so but ìgbà tó máa lọ yẹn ọjọ́ Sunday tó máa lọ yẹn before that time she already told me that because the level of that kolo smoke yẹn has already really been dealing tàbí pé. wọ́n ní Tọ́pẹ́ mu kolos on smoke ṣé kò yẹ yín náà lẹ́nu Tọ́pẹ́ nìkan kọ́ ni ẹni tí ó kọ́kọ́ lo nǹkan tàbí tí ó mu nǹkan lóòótọ́ gbogbo àwọn nǹkan yẹn ò dáa fara àìsàn ńlá ní ń fà fara damages ní ń fà fara ṣùgbọ́n àwọn tí ń mú tẹ́ bá béèrè lọ́wọ́ wọn ò ní ṣàìrí nǹkan kan sọ àwọn náà sọ reason táwọn fi ń mú ń tó fáre o àwọn ò déédéé mú o so tẹ́ bá béèrè lọ́wọ́ Tọ́pẹ́ yóò rí sọ ẹ jẹ́ kí n pe àwọn èèyàn wọlé díẹ̀ sí i kí n sọ fẹ́yìn èèyàn kẹ́ bá wọn pe àwọn èèyàn wọlé ń bọ̀ o. ẹ bá mi share program yẹn jọ ẹ bá mi share ẹ. ẹ bá mi share 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 ẹ bá mi share. now man yóò sọ̀rọ̀ bí ẹni tó wà remorseful bí ẹni tí kìíní yẹn touch somehow ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ wẹ ara ẹ̀ mọ́ nìkan because according to ohun tí mo gbọ́ wọ́n ní kété tí Tọ́pẹ́ tó ti dákẹ́ lẹ́nìkan pé man yìí pé ó ti kú o mọ́ sá lọ o ta ló pé nínú ìwádìí now nínú ìwádìí wọ́n jẹ́ kó yé a wípé májèlé tí máa ń pààyàn díẹ̀díẹ̀ lọ pa Tọ́pẹ́ bóyá oúnjẹ májèlé yẹn díẹ̀díẹ̀ ni o because gbogbo májèlé kọ́ ní pààyàn lójú ẹsẹ̀ pé ń lọ gbadà gbẹ̀mí ẹ̀ so máa yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ wẹrẹ ẹ̀ mọ́ mo gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ìgbà tán sọ fóun pé òun pókú sí police station òun lọ rìpọ́ọ̀tù ara òun sí nearest police station kì í ṣe pé ó lọ rìpọ́ọ̀tù ara ẹ̀ sí nearest police station èèmù ẹ̀ ni pé bóyá àwọn èèyàn kan máa wá descend on him bí ẹni pé àwọn èèyàn kan máa kọjú ìjà sí ní church torí ẹ̀ ló jẹ́ kó sáré kúrò ní church lọ fi rẹ̀ pamọ́ sí police station because ọ̀dọ̀ ẹ̀kọ́ ni Tọ́pẹ́ kú sí ọ̀dọ̀ ẹ̀kọ́ ló ti kú òkú tó lọ kú kí ló lé ọkú ò kí ló lọ rìpọ́ọ̀tù ara ẹ̀ sí police station fún ọ̀pọ̀lọpọ̀ questions láti béèrè lọ́wọ́ Mr. Man. yàtọ̀ sí ìjọ. like tó yẹ pé ó wà nígbà yìí ṣe ìta fi jókòó yẹn ti máa rí bẹ́ẹ̀ wasted like ìta fi jókòó síbẹ̀. ó dẹ̀. ká ló wà ń bí ní ìṣe tí máa rí bẹ́ẹ̀ yẹn wasted. ó ń fẹ̀yàn ó mu kolos ó mu sìgá bóyá ó dẹ̀ mu gbóná ọ̀dẹ̀ rí change ìwọ gangan advice ẹ̀ ṣùgbọ́n tẹ́nìkan bá pè ní ìsìn wípé ọmọ òun ó mu nǹkan o àwọn fẹ́ kó fi ilẹ̀ o ṣé ọ̀nà wà tẹ́lẹ̀ báwọn sà sí ṣé nǹkan wà tẹ́lẹ̀ báwọn ṣe sí ẹ pé kí wọ́n kówó wá
pé gẹ́gẹ́ bí olùṣọ́ wọn láwọn nǹkan kan tẹ́ ṣe papọ̀ kò ní gbúrò ẹ̀ mọ́ láéláé ẹni tó pé ìyàwó rẹ̀ ló mú èyí ọ̀ láìkí ẹ̀ kò dáa fún ẹ̀ tiẹ̀ ọ̀ àfẹ́ẹ̀tì wọ náà bọ́ ò rí solution sí. Can you imagine that, sir? Imagine that, man. So mo ń bọ̀ láti wá gúnlẹ̀ ọ̀rọ̀ mi. ẹni tó ń bá wí kò bí gbọ́sẹ̀ ọ̀dà ó ní àwọn ẹbí lè jáde wọ́n dàtọ̀ sí lára dàgbẹ́ sí lára ṣoríṣiríṣi ṣé lóòótọ́ ni. Like in a real sense ní ayé tàwa yìí ó possible kéèyàn in this kind of house láti sọ pé we are very very ungodly ó possible kéèyàn lọ gbé ìgbẹ́ jáde láti inú toilet ó wá dà léèyàn lórí ó ṣeéṣe náà bàtà ó ti gbé létọ́ ń lo ṣáláńgá. How possible is that? And kò tọ́pẹ́ fún ara ẹ̀ if you know her the kind of person she is kìí ṣe èèyàn tó easy she is not a very calm person like that if she likes you she just likes you tó bá fẹ́ tó bá jẹ́ o like wàhálà she is a very troublesome person. olùṣọ́ kí ló gbé Tọ́pẹ́ dé police station ní Kòròdú àti ọ̀rọ̀ 50 million naira. mo mọ̀ pa 50 million naira kankan then mi mọ̀ pa 50 million naira kankan owó ẹ̀ dọ́wọ́ mi rí sẹ́ when we were living together we give each other money normal. When we were living together kí ló ṣe ń tẹ̀ fi gbé papọ̀ mọ́ we give each other money mo máa ń fún lówó òun náà máa ń fún mi lówó ntòlùsọ ń sọ nìyẹn o. We give each other money she bought gold for me she bought for herself eventually ó ta gold yẹn ó ta tèmi náà àjọ náà ni. kí lẹ̀ ń fowó ṣe ẹ fi ń jẹ gbogbo owó run ó ra góòdì fún rẹ̀ ó rà fún ọ ọta méjèèjì ẹjọ́ náà ni kí lẹ̀ ń fowó ṣe. And there has never been a time to pay mo fi under duress pé you have to look for money no. Because bí o para. ẹ gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan mo ní Tọ́pẹ́ Osoba dàbí machine téèyàn máa wò níwò pé kó máa ṣiṣẹ́ wá kéèyàn máa náwó because as a star yóò máa rí location lọ yóò máa charge wọ́n máa san owó tó dáa fún yóò máa mówó wálé gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ actress kinní kan máa ń ṣẹlẹ̀ sí wọn òun náà ni wípé ẹnu ayé lẹ́bọ wọ́n ti ń gbọ́ táwọn èèyàn máa sọ pé àwọn tó ń ṣe tíátà àwọn ìgbélé ọkọ àwọn náà máa fẹ́ proof pé àwọn dẹ̀ wà responsible wọ́n máa wà submissive fọ́kọ wọn ó lè máa gbowó kọ́ máa kú fọ́kọ ẹ̀ ó lè ní mo sọ mi sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí o ó possible bẹ́ẹ̀ láti proof pé òun jó ní tíátà ni o ṣùgbọ́n iṣẹ́ ló sọ òun do ní tíátà o kò pa ìwọ ọmọlúàbí mọ́ òun lára kò gba ìwọ ọmọlúàbí lọ́wọ́ òun mọ̀ bá ṣe manage marriage àti relationship. I had money that I am supposed to use for something èmi àtẹ náà lájọ náà. kí lẹ̀ náwó lé lórí. so arábìnrin ilé tó gbà ọ̀nà gbalé pé ọwọ́ ìlẹ̀dẹ̀ ti gba owó tó fi gbalé. àgbálẹ̀ ilé tó ń gbé tẹ́lẹ̀ ilé ọ̀nkọ ẹ̀ ní ẹ̀yìn mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ọ̀nà tó dẹ̀ kó ń bẹ́ẹ̀ tó wá síbí ó sọ fún mi pé ọ̀nkọ òun yẹn pé wọ́n rẹ́ǹtì ilé yẹn fún òun pé but ó dà pé ó ní certain amount tó yẹ pé ó ní kóun máa fáwọn káwọn fi wà ókè so bàtà ìgbà tó wá sígbà tó ṣe sọ́jà she gave the uncle like 1 million naira. fún ara yes. ló fún ọ̀nkù ẹ̀ ní 1 million naira owó kí ni fún wọn owó kí ló pè fún wọn. ó lóun fún wọn ni and after some while lọ́nkọ̀ ẹ̀ náà sọ pé òun fẹ́ travel pé kó help òun lóògbé ló ti yára pé òun bá wọn sọ block wọn. kò dẹ̀ fi gbà kan gba flat rí. ok ẹ má bínú kí ló gbé dé police station. àárọ̀ ọjọ́ Tuesday yẹn látọ̀dọ̀ ọ̀rẹ́ yẹn àárọ̀ ọjọ́ Tuesday yẹn ni mọ́mì Kẹ́hìndé Osoba àwọn ní church kérúbù báyìí church wọn dàpọ̀ wà ọ̀nà Ṣàgámù àbí Gbogbo ṣá so wọ́n ní mọ́mì ẹni ní káwọn máa bọ̀ màmá yẹn náà ti pè mí tẹ́lẹ̀ pé àwọn fẹ́ rí mi ò mú jẹ́ ní pé kò sí wàhálà ní last week ó ní kò sí wàhálà mà pé bí a tó bá di week yìí because it was around Friday last week náà lọ pè mí pé àwọn fẹ́ ká ríra ọmọ ní pé
wíìkì ti lọ already pé tó bá di wíìkì yìí pé màá wá bá ṣe máa yà. So on Tuesday morning tó ní kó máa bọ̀ mo ní kó máa lọ pé èmi ò tí lè wá ní sí pé because of church we have program in the church pé kò dẹ̀ sí mọ́tò lọ́wọ́ mi pé I will look for way I will come to Ikorodu like maybe Wednesday or Thursday because intention wọn ni pé ó wá nínú ẹ̀ sì ní àwọn ti adopt ẹ̀ because she told me wọ́n ti add ẹ̀ sí family group wọn wọ́n ti introduce ẹ̀ sáwọn ọmọ tí wọ́n gbọ́ pé ẹ̀gbọ́n yín ni Tọ́pẹ́ o so wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ àwọn káwọn lè. ìjẹ́ yìí mọ ẹnìyẹn dáadáa. bí wọ́n wọ́n yẹn. ká ní ẹni tó pè lọ́kọ̀ ẹ̀ accommodate ẹ̀ dáadáa ó fún ní èjìká láti lean on kò ní máa wá ẹbí káàkiri kò ní máa wá ará káàkiri yóò rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ yóò rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí bàbá ẹ̀ yóò rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ̀. Pella àti Javis ló ṣe wedding yìí Javis lòun ò fi gbogbo ara mọ bàbá òun ẹ gbọ́ gbólóhùn tó jáde lẹ́nu Pella ó ní wípé I am your small dad ó ti tẹ́wọ́ gba responsibility àwọn parents ẹ̀ can you imagine that kékeré lòun wà tí dáadé ń ti lọ bóyá Senegal somewhere lòun gbọ́ pé bàbá òun wà tẹ́lẹ̀ òun dẹ̀ ti trace ẹ̀ ní Senegal bóyá Senegal bí Uganda mi ò gẹ̀ ẹ̀tẹ̀ dáadáa. òní wọn ìbọn mi ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù ẹni nọ́mbà ẹni ẹ lọ́wọ́. nǹkan tóbìnrin ní ìdí òpọ̀ ìfọkànbalẹ̀ ìfẹ́ àtọkànwá. ẹ ó dà so ọlọ́ni kọ́ máa bọ̀ gbàdọ́ sọ ní kọ́ máa bọ̀ mo ní òkè kò sí problem pé wọ́n máa lọ so gbàdọ́ tẹ̀ ń lọ gbàdọ́ dé vi mo pè wọ́n mo pè because nọ́mbà ti tiẹ̀ ò lọ nọ́mbà ò lọ so mo á pè lady hairdresser yẹn ó láwọn ti fẹ́ dé third mainland bridge mo á ń gbọ́ pé ń sọ̀rọ̀ lábẹ́. lady hairdresser kan náà ó ń sunlé ẹ̀yẹn o. bẹ́ẹ̀ ni ó jẹ́ ọ̀rẹ́ tẹ̀jọ́ pé òun ló mú wá síbí. wọ́n jọ lọ ni. ok. wọ́n jọ lọ ni so wọ́n á bí wọ́n ọlọ́run ti fẹ́ dé third mainland bridge tó bá ń gòkè tó bá ṣe ń lo pé ẹ jẹ́ kí n mọ̀ pé màá tún pè é padà so after a while a ṣe program lọ́wọ́ náà ní bàtà ṣe tán wọ́n á pè bí ó pè wọ́n gbé kọ́ títí so mo kàn fún wọn lẹ̀ so ìgbà tó di pẹ́ bí around 7. well ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Tọ́pẹ́ fún rẹ̀ nígbà tó ń lament then kí n wá fi ń lẹ̀ fún fídíò kan tó wá fún yín ní full details nǹkan tó ṣẹlẹ̀ gangan. Tọ́pẹ́ ǹjẹ́ mọ̀ pé Tọ́pẹ́ Osoba sọ pé kán wá gbóòkú òun kò tí ì kú o ó ní kán wá gbóòkú òun kán lè sin òkú òun dáadáa. Mommy, my husband said that we should pretend. And we should pretend as if we are not together anymore. I'm going to my husband's place, so. No, it's okay. I've been in the person that used to make my hair. I've been there, Mommy, and I'm not okay. I've been sleeping on the floor. Ó lóun ti wà lọ́dọ̀ ẹni tó máa ń bò ń ṣerun òun ti wà ń bẹ ibẹ̀ ló ń gbé ilẹ̀ ẹlẹ̀ ló ń sùn so situation worst to that extent. Kò sí náà. Ọ̀dẹ́ náà bí báyìí láti last year November. Ọkọ mi ní pé ká pretend pé àfẹ́ramọ́. Mami, ọkọ mi ní pé mo gbẹ́dẹ́ kí n máa wá sáyé ká mọ̀ pé that place is not a good place. Mami, ọkọ mi ní pé ká pretend pé àti break up. Mami, ìfúnjẹ kí bẹ́ẹ̀ wọ́n bí dàrú. Mami, ẹgbà mi. Àti fún tí wọ́n ṣe mo tẹ̀sán lọ́wọ́ kọ́ ni mami ọmọ ni mo béèrè fún. Mami ọmọ ni mo wá o. Mami mo ti tọrọ ẹ̀dá iṣẹ́ ṣe lọ́rọ̀ mo tọrọ. Mo ní kó mo darí sí mi fún ẹ̀ṣẹ̀ mi. Gbogbo tí mo ń ṣe tí kò bá lànà lọ́rùn mọ́. Èmi lọ smoke. Mami mo ṣe mo ti jà wọ́n. Àdúgbò darí sí mi. Àdúgbò darí sí mi. Mami ọkọ mi fún mi fún mi rẹ̀ rí. Everybody fún mi sílẹ̀. Tó ń kọ́ fẹ́ dá wa. Mami o. Ọkọ òun sọ pé òun ò fẹ́ rí òun everybody fòun sílẹ̀ òun kàn fẹ́ dá wà when he is done with you
ọkọ ẹ tó ẹni tó pè lọ́kọ ẹ ti ṣe tán pẹ̀lú ẹ. Mr. Tunde Okolemi ní wáyé tí God bless you sir. ọkọ ẹ ti ṣe tán pẹ̀lú ẹ ẹni tó pè lọ́kọ ẹ ti ṣe tán pẹ̀lú ẹ. Initially kì í sọkọ ẹ ìwọ rí gẹ́gẹ́ bí ọkọ. Sorry o ẹni tó pè lọ́kọ ẹ yàtọ̀ sí jẹjẹrẹ ọkùnrin lèmi náà. I know when we are done with a woman. That is 100% truth. So jẹjẹrẹ lòun. Ó wá láti jẹ. Ó wá láti jalè. Sorry o. Ó jalè ara, ó jalè ọkàn. Ó jalè material things. Èmi pẹ̀lú ẹ̀jọ́ ń fúnra wa lówó. Ńgbà tó ti mọ̀ pé ó ti kú, kò lè jiyàn. Bóyá Tọ́pẹ́ nìkan ló ń fún lówó, bóyá nìkan ló ń táàsì Tọ́pẹ́, bóyá nìkan ló ń gbowó lọ́wọ́ Tọ́pẹ́, nobody knows. Ọkùnrin lèmi náà. Pé bá dẹ̀ mọ̀ mí mọ̀ pé mo máa ń gbìjọ ọkùnrin dáadáa. Ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí ní K-leg. Máa yìí wà nínú ẹni tó ṣekú pa Tope Osoba. Not directly o. Yìí ṣe pé òyìn ń bàn, kò gún lọ́bẹ, kò ná ní nǹkan. Ṣùgbọ́n tó dá ọgbẹ́ ọkàn sílẹ̀ sí lára. Káti ẹ̀ pé májèlé kọ́ wọn fi pa. Ṣùgbọ́n tó dá ọgbẹ́ ọkàn sí lára tó mú kíkú ẹ̀ ó yá. Máa yìí ni. Ẹ mọ bóbìnrin máa ń ṣe tán bá ti yóò fẹ́ tán. À ń bọ̀sibọ́sì obìnrin tó wò wípé ọjọ́ ti lọ lórí òun. Ó wà very very unfortunate. Pé lọ́pọ̀ ọgbà ojú tó yẹ kóbìnrin ó fi ríran ilẹ̀ wọn fi tẹ̀. Ẹni tí yóò ṣe wọ́n láǹfààní wọ́n ti pàdé ẹ̀ o. Ìgbà tí náà Tọ́pẹ́ ń jó ó possible kó ti pàdé ọkùnrin kó fojú downgrade ẹ irú ẹ sí mi irú mi sí ẹ àbóòròyè kàkà kí n fẹ́ máa yá bolówó lọ o. So oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀. Because kò sẹ́ni tí ó wo Tope Osoba tí ò ní mọ̀ pé ọmọbìnrin dá ó dẹjọ́. Ẹjẹ́ àfẹ̀gànkún kámútẹ̀gànkún ń bẹ̀. The woman is beautiful. Arẹwà obìnrin ni tó jojú ń gbèsè. Àwọn obìnrin tí máa ń káàkiri ojú bá ń wo TV pé wẹ́lẹ̀ ọjọ́ bí ọ̀já yẹ ni kọ́ jálè ẹni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa wà outside. I know that for sure. Ṣùgbọ́n kò ní fojú bẹ́ẹ̀ wòran why olùṣọ́. Why? Ìwákùwà ni mo ní rírì kúrè. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni obìnrin fi ọkàn ààbò sí. Tó jẹ́ pé ibi tán rò pé àwọn ò rí ààbò. Wọ́n ń tú wọn síta bí ọmọ, wọ́n ń tú wọn síta ni. Wọn ò dáàbò bò wọ́n rárá. Wọ́n expose wọn síta, wọ́n expose wọn sí danger ni. Irú Tope Osoba kọ́ ló yẹ kó pàdé irú ọkùnrin tó pàdé yìí. Sorry to say. I'm also a man. But ẹ̀dá gbọ́dọ̀ ro tọmọlàkejì mọ́ tiẹ̀. Kò dáa láti jẹ̀bi obìnrin. Báwo ló ṣe ní jẹ̀bi obìnrin? Jẹ́ kó obìnrin ọmọ ibi tó ń lọ. Àwọn obìnrin fẹ́ kíní kan fẹ́ sincerity. Bó o bá fẹ́ yan obìnrin lọ́rẹ̀ẹ́ má sọ wípé o fẹ́ fẹ́ sílé. Wọ́n á base lórí pé o fẹ́ yan àwọn ọlọ́rẹ̀ tán bá fẹ́ yan ọlọ́rẹ̀ wọ́n yan ọlọ́rẹ̀ tán bá ní yan ọlọ́rẹ̀ wọn ò ní yan ọlọ́rẹ̀ wọ́n sọ fún ọ wípé ọ̀tọ̀ ní táwọn ń wá o ọ̀tọ̀ ní tó gbé wá eléyìí tó gbé wá yan àwọn ọ̀fẹ́ ṣùgbọ́n eléyìí táwọn fẹ́ lélẹ̀ ńgbà tó sì ti lè ṣe eléyìí táwọn ń fẹ́ kẹmọ ọmọ lọ lẹ́mọ́ káfí ọmọ lọ láfẹ́ ìmí inú wọn sọ pé òkè jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ lásán kákànjọ́ máa sọ̀rọ̀ bó o níyàwó mẹ́wàá tóbìnrin bá fẹ́ fẹ́ ọ yóò padà fẹ́ ọ bó o tí ì ní kankan tóbìnrin ò bá ní fẹ́ ọ wọn ò ní fẹ́ ọ ẹni tó bá wu obìnrin lobìnrin ń fẹ́ so òye yé mi pé ẹnu tí màá yìí fi ń sọ̀rọ̀ ní ìsìn kọ́ ló fi sọ̀rọ̀ ńgbà tó pàdé Tọ́pẹ́ tán pàdé ara wọn no ẹnu ìfẹ́ ni wọ́n fi sọ̀rọ̀ n ó dogun fún ọ n ó dọ́gbọ̀n fún ọ ni wọ́n fi build relationship wọn ṣùgbọ́n bàbá ṣe ní ẹmu tán bàbá lọ ńgbà tí irú àwọn Mike Adenuga ti ń fún Tọ́pẹ́ ní check because Tọ́pẹ́ sọ pé ńgbà tó ń discover pé òun ní jẹjẹrẹ ọyàn àyà ń bẹ̀rẹ̀ sí ní já pé san máa gé ọyàn òun ní báyìí òun ṣàfíìlì nǹkan kan bí ọyàn pé ó ń yí rídírídí
ṣé wọn ó gé òun lọ́yàn lọ ní báyìí sóun ò ní lọ́yàn mọ́ sọ́yàn kan ló ń gò ní ìgbàdógóje wọ́n ní òun nídìí owó fúnṣẹ́ abẹ kò sí ṣíṣì lọ́wọ́ because iṣẹ́ tí majority wa ń ṣe iṣẹ́ kákan jẹun ni o kò fààyè nǹkan míì lẹ̀ àwọn èèyàn ní ọmọ bá wa fojú bu Awíkonko bó ṣe wà ibú owó ni wọn ní mọ̀ pé kò sí tátà lójú yányàn gbogbo àwa tá a jẹ́ entertainer pátá bọ́n ṣe máa ń fojú bu wá nìyẹn Mr. Awíkonko ibú owó nù bẹ́ẹ̀ náà ṣe máa wò pé Tope Osoba bàbá o kò yẹ kó lè wá iye báyìí tì ó máa lówó lọ́wọ́ kò sì sí ó gbé mọ́ra tì pé kò wọ́n mọ̀ fẹ̀dí ara òun síta ṣé gbogbo àwọn náà làwọn máa lọ sórí social media tọrọ owó ni lo and behold omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì àwọn nǹkan kan kọjá agbára ó kọjá ń tà àgbé pamọ́ ó wà forced láti reach out sí Folúkẹ́ Dáramọ́lá Folúkẹ́ Dáramọ́lá máa ń respond ó máa ń nítara àwọn colleague ẹ̀ tán bá níṣòro nídẹ̀ máa ń ràn wọ́n lọ́wọ́ yóò ṣoore fún wọn yóò dẹ̀ gbọ́wọ́ kó ń bẹ̀ kì í fi àkáǹtì ẹ̀ gbowó fún yàn yóò àkáǹtì yín náà ni yóò fi bá yín gbowó kò dẹ̀ ní wádìí ẹ̀ wò kì í ṣe tí ó gba percentage lọ́wọ́ yín ìmọ̀ ń ṣe tiẹ̀ fọ́lọ́ ni kì í dẹ̀ ṣe tí máa ń wá èèyàn káàkiri pé wá polongo báyìí no àwọn náà máa reach out sí so ńgbà tí Tọ́pẹ́ reach out sí ntọ́kọ sọ fún ni pé bọ̀ tóun ò fẹ́ gbójú òun síta o Folúkẹ́ Dáramọ́lá ló wá ṣàlàyé fún pé kò sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe téèyàn ní gbójú èèyàn síta o àwọn tó fẹ́ fún ọ lówó gbọ́dọ̀ mọ ibi tán fẹ́ náwó wọn sí àwọn èèyàn ti gbọ́n gone were those days tọ́jà pé kẹ́ẹ̀kan fẹnu sọ lásán àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dáwó nìsín ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti kọ́ ẹranko lọ́gbọ́n wọn ò búyè pẹ̀ sójú tàkúté wọ́n kọ́ ẹranko lọ́gbọ́n ìkọjá ìyàjẹjù ọ̀kánjúà wọlé ó ti jẹ́ kí wọ́n lé àwọn olóore sá fẹ́lòmíì because àwọn kan lè déédéé máa circulate account number nísìnyí káàkiri ń pé ẹni yìí o ó ní kidney problem o ẹ bá wa assist ẹ o àwọn èèyàn máa send owó sí whereas wọ́n kù kẹ́ni làwọn tó fẹ́ ràn lọ́wọ́ máa sọ pé ẹja rẹ̀ ń ta fẹ́ ràn lọ́wọ́ so torí pé olójú àánú bí ọmọ Nàìjíríà kò wọ́pọ̀ ńgbà tí wọ́n gbé orúkọ ẹ̀ tán gbójú ẹ̀ síta àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ including Mike Adenuga and I say something wípé Mike Adenuga ò ní fún ní part owó tó máa solve problem ẹ̀ ni Mike Adenuga máa fún owó tó máa God bless you sir God bless you ma owó tó máa solve problem ẹ̀ ni Mike Adenuga máa fún now Tọ́pẹ́ ní Lexus RS 350 mi ò mọ yíyà tó jẹ́ ṣe understand ó túmọ̀ sí wípé owó gidi jáde fún bì kan ńgbà tó tọ́jú ara ẹ̀ tán wọ́n ní wọn ò ní gé lọ́yàn torí pé kinní yìí ò tí ì pọ̀ jù kí wọ́n kàn operate ẹ̀ kàn yọ kinní yẹn jáde ni wọ́n dẹ̀ rí yọ successfully ó ti jẹ́rí àìsàn jẹjẹrẹ ọyàn kọfà láfíà gbé yòókù ilé ayé ẹ̀ ló tún pàdé ìdènà yìí so like I said owó wà ní bọ̀dá fọkàn sí àwọn èèyàn dáwó fún ó tọ́jú ara ẹ̀ owó ṣẹ́kù ńgbà náà ni wọ́n pàdé ńgbà náà nífẹ̀ẹ́ gbilẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sọ́rí o tí wọ́n ń jólùṣọ́ obìnrin ìlú èbó tí wọ́n ò rè jẹ ni wọ́n ń wá káàkiri sọ́rí o with due respect o but reality ni èmi ò wá mind kéèyàn gbà tàbí kọ́ mọ́ gbà because ẹ̀yin náà wọ́n lè àwọn obìnrin tó wà nílé majority àwọn eléyìí ti gbọ́n bí wọn ò tiẹ̀ gbọ́n wọn ò lè sanwó wọn lè sanwó tó máa bíya bùkátà wọn so irú àwọn artist báyìí and again ẹ̀ tó ẹ̀sẹ̀ solicit fowó tá a dẹ̀ rí báwọn yẹn ṣe contribute sí ìfẹ́ wọlé ó ń rò wípé òun ti rọ́kọ
bọ̀dá rò wípé òun ti rẹ́ni tó wọ́n sáré bù jẹ sọ́rí o n ò pé bẹ́ẹ̀ ló ṣe rí bó ṣe rí lójú ìwòye tèmi nìyẹn gẹ́gẹ́ bí ọmọdé bí mo ṣe view ẹ̀ nìyẹn. So now ngbà wọn wá náwó tán torí kò sí tọ́pọ̀ tí ì tán àṣekún lówó olùṣekún ìná ọ̀tánwó bá a bá ṣiṣẹ́ kówó ìmọ̀ ń tán náà ni kò sí iye àbá ní tírílíọ̀nù lọ́wọ́ bó bá ti bẹ̀rẹ̀ sí ná 1,000 2,000 10,000 100,000 owó ọ̀padà pàfúkà náà ni. So owó tán ìfẹ́ tán lọ́dọ̀ bọ̀dá owó tán ìfẹ́ ọ̀tán lọ́dọ̀ Tope Osoba òun fọkàn sí wípé ọkọ mi ni nínú òjò nínú ẹ̀rùn ó yẹ ká dúró tira wa òun ti gbàǹgbò òjò ó yẹ kóun náà gbàǹgbà ẹ̀rùn. Tope wá dàbí ìrora lójú máàlù yẹn lójú ẹni tó pè lọ́kọ ẹ̀ ó wá pè é pé ìwọ wá òun ló jẹ́ kí Tope ọmọ sunkún bí pé wá o wàá kúrò láyìíká fún mi o because to the best of my understanding as bí Tope ṣe rówó tó tí máàlù yìí sọ kò lè fi 2 million naira gbálé tán bẹ̀ ńgbà tó wó fi tán lọ́wọ́ wọn kí ló dé tí máa yọ advice tẹ̀ pé kó lọ gbálé tó jẹ́ pé lójijì ló ní kó páàkì ẹrù ẹ̀ kó máa lọ kókò láyìíká ó wá ní jẹ́ ká pretend fáwọn èèyàn wípé a ti separate a ti depart a date ara wa mọ́ kí lẹ̀kọ́ tí yẹn kọ́ wa ìyẹn ò níbi tí ó lọ kò nílé ẹbí kò nílé ará bóyá kó tó di pókó dọ́dọ̀ ẹ ló ti ń gbé nílé ọ̀nkù ẹ̀ ń gbọ́ ọ̀dẹ̀ ìyàwó fi ilé ọ̀nkù ẹ̀ sílẹ̀ ló fi wá gbé lọ́dọ̀ ẹ̀ ọdún mélòó lẹ́jọ́ gbé because gbogbo sin yìí within 2 years ni so eléyìí tó dẹ̀ dùn jù ń bi yí àyẹn náà ní àsìkò tí wọ́n dáwó fún un tó ẹ̀sẹ̀ ṣe sọ́jírì tán ìgbà yẹn lẹ́sẹ̀ṣẹ̀ padé sẹ́ńjì tó nákù ń bi sọ́jírì ńlọ bá lè bá lọ́wọ́ ẹ̀ débi pé ó lè afford 1 million láti fún ọ̀nkù ẹ̀ tó fún nílé kó máa gbé ńgbà tó wá tán because tó bá gèmí nìwọ ká sọ pé Tope Osoba ti náwó tán ìwọ wà solicit ó wà try láti raise owó ó gbalé fún Yorùbá ni ẹni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé yóò tó yín sẹ́gbẹ́ àkàrà ẹ̀ kì í ṣe pé Tope báàdì tó bẹ́ẹ̀ ńgbà tí ìfẹ́jọ wà láàrin yín eléyìí náà lọ́wọ́ á rò wípé má jẹ́ kí n já sólókò lombo at least room and parlour self-contained is enough fún láti bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ padà wọ́n ní gbogbo nǹkan ìní ilé lẹ ti tà tán àbẹ́yìn ilé ta góòlù tẹ́ ẹjọ́ náà gẹ́gẹ́ bó ṣe sọ bí ó ra góòlù fún mi ó ra góòlù fúnra ẹ̀ ó tà á àjọ náà tán náà ni èmi náà lówó kan tí mo fẹ́ fi ṣe nǹkan owó yẹn náà àjọ náà tán náà ni ogun wo ni ń bá ń jà tẹ́ ẹ̀ náwó lé lórí tó fi jẹ́ pé gbogbo owó lẹ̀ ná tán torí góòlù téèyàn bá ta góòlù millions of naira ni kò sí bí góòlù yẹn ṣe fẹ́ kéré tó fún Tope Osoba millions of naira ni ńgbà tó ta tiẹ̀ millions of naira lẹ kó ń lẹ rí ń bẹ̀ sóúnjẹ náà lẹ fi jẹ kí ni ìṣòro tí ń bá yẹn fẹ́ra tó fi jẹ́ pé gbogbo owó tán dá fún ẹ̀ náà tán bí yá mi níye báyìí ló fi dọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tán ọ̀wálẹ̀ ẹjọ́ ń fúnra yín lówó ni èèlò ni wọ́n ń fún èèlò ni wọ́n ń pa iṣẹ́ wo ni wọ́n ń ṣe ju ṣe olùsọ lọ ìlú wa náà ń dá ṣọ́ọ̀ṣì lówó ọrẹ ìlú náà ń dá lówó ìdá mẹ́wàá tó fi jẹ́ pé ìwọ náà wá ń rówó tó ń fún Tope Osoba owó kí ló ń fún sówó tí ó fi repo sí mọ́tò ni kò lọ́mọ tí ń bọ́ kò láàbúrò tó dúró lé lọ́rùn kò lẹ́gbọ́n tí ń bọ́ kò sí ìyá kò sí bàbá tí ń ronjẹ lọ fún so torí pé máàlù yìí rí pé ó wà vulnerable torí ẹ̀ náà ló ṣe rẹ̀ jẹ ọlọ́run dáríjì mi o ibi téèyàn ò sí ọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ mi tèmi ṣe sọ nìyẹn ẹ̀mí mi ò dẹ́n deceive mi as a man torí ẹ̀ ní máa yí ìṣe rẹ̀ jẹ so now ńgbà tó wá tán ọ̀wá ní kó kú o lady yẹn wà forced láti lọ scott lọ́dọ̀ ẹni tí máa ń bá a ṣerun hairdresser tí ń bá àyàn ṣerun kílé ayé èèyàn worst tó di ẹsẹ̀ pé kọ́lọ̀ mọ́ jarí kí n wá lọ bá bábà tí ń bá mi gẹrun pé mo fẹ́ scott lọ́dọ̀ ẹ̀ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tìjú lèyìn ó ti pamọ́ra kéèyàn ó tó narrate story èèyàn fúnru hairdresser bẹ́ẹ̀ kó tó lè accommodate èèyàn pójú ní rójú ṣàánú ṣe mọ̀ iye ibi tí hairdresser yẹn ti rojú ẹ̀ dé that is number 1
ta ló kọ́kọ́ mọ hairdresser yẹn ṣé máàlù yìí ni àbí Tọ́pẹ́ ṣé máàlù yìí ló mú dọ́dọ̀ ẹ̀ ṣé kò sọ̀rọ̀ àjọsọ láàrin máàlù yìí àti hairdresser nípa treatment Tọ́pẹ́ how convenient ó lóun ti ó ní láti November last year tóun ti wà lọ́dọ̀ woman yẹn tóun ti ń gbé ń bẹ̀ ilẹ̀ ẹlẹ̀ ló ń sùn was it that bad débi pé ru Tọ́pẹ́ ẹ tó pè lọ́pẹ́ ò lè ra mattress no matter how small bọ́jẹ́ 3.5 bọ́jẹ́ 4.5 gbé ok ibi tó dúró sí yẹn láéláé mi ò tẹ́lẹ̀ ẹ́ bá ṣerú ẹ̀ kó tó fìyàn lẹ̀ ó fi ilẹ̀ lé nǹkan kan lọ́wọ́ you will pay the sacrifice láti gbalé fún láti bá a set up níwọ̀n bá kì í ṣe púpọ̀ ra bẹ́ẹ̀dì àti mattress fún ra tí ó fi mọ̀ dáná fún kórì nǹkan kan rọ̀gbọ̀kúlé ó wá filẹ̀ ló kolombo òyìn nù oníkọ́mọ̀ wà sáyìí ká mọ́ kẹ́ ẹ pretend pé ẹ̀jọ́ sí mọ́ ọ̀dẹ̀ attend sí mọ́ ó wá sọ sórí ẹkún ó wá kú nìsín ó wá ń pé. ẹ má jẹ́ kí lèmi dàrú òun ò lábúrò kò ní nǹkan kan àwọn àbúrò ọkọ wọn láwọn àbúrò ọkọ ẹ̀ ọgbà tiẹ̀ can you imagine that. àwọn àbúrò ọkọ mi mọ̀ tí ẹ fẹ́ jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ ká ní ìsinmi wọ́n fẹ́ jẹ́ ká ní ìsinmi wọ́n bá sọ̀rọ̀. ó wà very very painful pé lady yìí kó sọ́wọ́ ni aláì mo sì nígbàgbọ́ pọ̀pọ̀lọpọ̀ obìnrin máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ó kàn kó sọ́wọ́ wà very very unfortunate ó kó sọ́wọ́ ni ìṣòro tílé ayé wà ní wípé ẹni tó fẹ́ràn èèyàn gbà mí èèyàn lè má fẹ́ràn ẹ̀ padà Yorùbá dẹ̀ ní àdánù ńlá nífẹ̀ẹ́ ni tá a fẹ́ tí ò fẹ́ ni ẹni tó nífẹ̀ẹ́ ojú sóbìnrin lobìnrin máa ń sáré tẹ̀lé lẹ́yìn àtẹni tó lè parọ́ obìnrin ò kí ń fẹ́ràn ru wa torí ìwà àti sòótọ́ ọ̀rọ̀ fún wọn dẹ̀ ní láìkí òótọ́ a máa wà boring to them and I will always say the truth but they always see me as someone who is too boring kò mọ̀ advice lọ kò mọ̀ ju kó mọ̀ báyàn sọ̀rọ̀ lọ gbọ́ mẹ́ẹ́n ayé ti kó ń bi gbogbo yẹn ìwọ́dẹ̀ sọ tiẹ̀ ọ̀ mọ̀jú kúrò ó máa ń fún mi ní fọkànbalẹ̀ pẹ̀lú obìnrin. ṣé mo pé mo sì bẹ́ẹ̀ báyìí sọ àwọn nìkan àwọn kò dájú kò yẹ ẹnikẹ́ni bá wọn sọ̀rọ̀ wọn kò wọ àwọn yìí mami ìwà ni kẹ́ ṣùjọba níbi àìpẹ́ ìwà ni kẹ́ ṣùdálẹ́ ní Yorùbá mi ìwà ni ṣùdálẹ́ ní Yorùbá mi. ẹ má jẹ́ kí ṣùdálẹ́ mi rú ilé tó ti dàrú ever before kí wọ́n tó rò ó. jọ̀ọ́ mo fi do something please mo fi do something mo fi please I don't want to be married. Mami do something please all right ẹ jẹ́ n play voice note ẹyọ kan péré kí n tó fi ilẹ̀ sọ́wọ́ fídíò ilé tí mo sọ ohun níbi tẹ́ ẹ ti máa rí details ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀ all right. ẹ fọ̀ Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́kọ̀ wọn Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mami, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó bá gbókù mi nílé kó lè fún mi dáadáa ẹ jọ̀ọ́ ẹ kọ́ máa bọ̀ street ẹ bá ti dé junction ní yẹn to the left ẹ jọ̀ọ́. mi mọ́ the last message. ẹ gbọ́ nǹkan tó sọ mọ́mì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n á gbókùn mi nílé kán lè sinmi dáadáa ó ti mọ̀ pé ó máa kú mọ́mì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n á gbókùn mi nílé kí wọ́n lè sinmi dáadáa very very touchy. I left for Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́kọ̀ wọn Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mami, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó bá gbókù mi nílé kó lè fún mi dáadáa ẹ jọ̀ọ́ ẹ kọ́ máa bọ̀ street ẹ bá ti dé junction ní yẹn to the left ẹ jọ̀ọ́. kí n jọ kí n jẹ́ kó wá gbé òkú òun nílé kó lè sin òun dáadáa. mi sọ jù bá ń lọ lórí eléyìí o so ẹ máa bá full details pàdé nínú ìmí but ẹ jẹ́ kí n wò bóyá mo láwọn èèyàn tí wọ́n ní èrò tiwọn sórí ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nù ẹ̀yin olólùfẹ́ Àkàndá Awikonko ti gbọ́ ni ojú wo lẹ fi wò ó +234 904 851 9362 àti +234
915 147 9599 +234 904 851 9362 àti +234 915 147 9599 ẹ pè sórí WhatsApp ẹ. ṣọjá ìwò bóyá máa rí kọ̀ọ̀kan tàbí méjì gbà kí n tó máa lọ kí lè ròyìn sí i. tí máa nù yí clean so saint bíi saint àbí ò saint. pápápá láàrin ìṣẹ́jú méjì tí n bá ti rí tí kò yín ò bá tètè wọlé n ó dìde kúrò ní àyín n ó mọ bẹ́ẹ̀ sí lè lọ.